على محمد وعلى آل محمد وصحبه وسلم. ọ̀rọ̀ tèmi ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ lọ mọ́ kàn ní mẹ́sẹ̀jì ń bẹ̀. mi ò fẹ́ bú kí wọ́n fẹ́ bú yẹn. mo kàn nímọ̀ràn fún ṣé mẹ́wàá láká àbíkílẹ̀ máa ń pè àti Adéọlá Ẹlẹ́hà. mẹ́wàá láká ìmọ̀ràn mi ni pé ó dáa téèyàn bá fẹ́ sọ nípa Islam ìfún nǹkan míì náà kọjá téèyàn bá mọ̀ dáadáa. mo kíyèsí pé alájà ẹ fi ìtara bóyá ti ní nǹkan kan nú tó wrong nípa ẹlẹ́hà, so ẹ lọ bèrè nípa kí ni à ń pè lẹ́hà dáadáa. so mo fẹ́ rọ̀ yín ẹ correct mistake táwọn yẹn bá pè yín sí, ẹ correct ẹ̀há òfin ọlọ́run ara Islam ni so ti yé. so kódà tí yóò bá tẹ̀ jẹ́ pé àwọn kan bá tẹ̀ ń ṣe nǹkan kan tó jẹ́ sìn wọn ní òrùn bóyá kí wọ́n approach wọn lọ́nà tí yóò gbà máa bí wọ́n nú. so ọmọbìnrin yìí Adéọlá wà sí mi fún ni pé kó tọrọ àforíjì. kápọ̀ bá fẹ́ sí ẹ̀há lẹ̀ ó fẹ́ sí ojú pé ògbójúmọ́ kò yẹ kó o gbé lọ sí orí social media ibi tí gbogbo èèyàn ó ti wá àmì èèyàn ni wọ́n máa ń ṣépè báwọn tó bá dẹ̀ wọ Ọlọ́run ó lè gba ìpè wọn. mo wò tí n bá nírú rẹ fámìlì irú ìmọ̀ràn wo ni mo lè fún ọ lọ bẹ̀rù Ọlọ́run gan. wọ́n fẹ́ ha ṣeré o torí èkéyìí nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí èèyàn bá fi ṣeré ó máa ń yẹpẹrẹ èèyàn. sórí tó máa ń kọ́mọ̀ ni pé ẹni tó bá fòfin Ọlọ́run lẹ̀ bí ẹ̀há ó ṣíjú. ọ̀rọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń nídìí àdúrà tó pọ̀, ọ̀rọ̀ wọn máa ń dàrú sí ni. ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú. Adéọlá lọ tọrọ àforíjì. ẹnu tó bá sì lágbára láti máa bò. ìwọ alájà mẹ́wàá láká ẹ bá báwọn àfáà léèrè pé kí n rí sí kéèyàn ò síjú kí tiẹ̀ náà rí sẹ́hà. ẹ̀yin ò lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ kankan nípa ibi tó yẹ pé kìí ṣe fíìdì àwọn onímọ̀ ni. kódà tí àwọn àfáà gan mọ́ ṣe wà wọ́n nímọ̀ jura wọn lọ lórí fíìdì gan. bẹ́ẹ̀ náà làgbóyè wọn yàtọ̀ lórí fíìdì. so wá sí tí ń ṣe fún yín. ẹ̀yin tẹ̀ ń fún àwọn méjèèjì lè pè ẹ bá wò wọ́n pé bóyá kò yé wọn ni. torí àwọn ibòmíì wà tí mẹ́wàá láká ti defend Islam tó sì sọ ń tọ́ da ń bẹ̀. ṣùgbọ́n tó bá ti ṣe mistake ọ̀dà ká pè ṣàkíyèsí pé lọ correct mistake ẹ̀. Adéọlá tó yọ hijab nǹkan tó ń ṣe lórí social media pọ̀ tí ọ̀dà ó lè mú káwọn àlìjànú kó ṣe ọlá gan, ó lè mú káwọn èèyàn míì máa ṣàṣìọ́, ó lè mú kọkùnrin máa dà ọ́ láàmú, ó lè many things ló lè ṣẹlẹ̀ sí ọkọ dá. kóbìnrin máa gbéra rẹ̀ síbi táwọn yóò ti máa fojú rí i máa fa many things tó jẹ́ àdánwò. ọmọ àsìkò tá a wà yìí bẹ́ẹ̀ lómi ti ń lọ lẹ́láàfà ti ń ṣàṣọ́bìnrin lẹ́lómi lọ lé olóògùn ń ṣàṣọ́bìnrin ẹlòmíì gan ojú tí ń bẹ lójú ẹ̀ ojú ọ̀tọ̀ ni wọ́n kàn máa wo ìhòòhò obìnrin àbí ẹwà obìnrin. ìwọ náà tó wá ń ṣèṣe pé ẹ rí mi o Ọlọ́run kò ní jẹ́ kí ọ̀rọ̀ rí ọ dàrú o. wọ́n tún ti wá pariwo rẹ̀ pọ̀ jù lọ́yìn náà fi lọ báwọn àfáà tán bá jẹ́ àwọn àfáà tó dúró dáa wọn ni wọ́n bẹ̀ lọ́hùn fún ọ pé ọ̀nà ọ̀dọ̀ ẹ̀sìn àstàfúrúlà ìtọ̀pọ̀. Adéọlá lọ tọrọ àforíjì ni. bó ṣe sí ẹ̀há ọ̀dà ṣùgbọ́n ọlọ́mọ tó bọ́ tó fi lọ ṣe ọ̀dà nínú òfin Ọlọ́run wọ́n gan mọ̀ pé ọ̀dà torí gbò wú ọ̀ lọ́lọ́ ń lò tó wá ṣe ìgbà tó wà ní ẹ̀há yẹn náà gan bó ṣe máa ń ṣe òun náà dá ó ń bá àwọn ẹlẹ́yà ló kọjá yóò adájọ́ ni pé ìtẹ́ǹpẹ̀lẹ́ ẹ̀há yẹn kò nítumọ̀ ìwà yẹn ọ̀dà rárá Ọlọ́run ṣàánú wa. ṣùgbọ́n ẹ máa gbọ́ gbogbo ẹ̀yìn ẹlẹ́yà orí social media ẹ máa gbọ́ ẹ̀yin ẹlẹ́yà tẹ́ ń jó lórí social media tẹ́ ń ṣe bíi Adéọlá ẹlòmíì gan a máa sí ojúlẹ̀ gan ẹlòmíì náà máa sí ojúlẹ̀ yóò tó ń bò náà inú àmọ́rú ọkọ tó gbérú ẹni ohun sílé ohun ìsìnmọ́rú fámìlì tó ní o tínú wọn wá dùn wípé kọ́ máa ṣe báyẹn lórí social media tí wọ́n lè kìlọ̀ fún. mo fẹ́ sọ akọ fún yín ṣe rí ẹ̀há yẹn àṣẹ dandan látọ̀dọ̀ Ọlọ́run bá sọ pé yá ayyuhan nabi wà nábì kulli aswajik
sọ fún àwọn ìyàwó rẹ̀ wà banatik sọ fún àwọn ọmọbìnrin tọ́jú ọmọbìnrin rẹ̀ wà nisahil mu'minin gbogbo ọmọbìnrin àwọn olùgbàgbọ́ òdodo sọ fún gbogbo wọn yudinina alayhinna min jalabibihinna ká jẹ́ kí aṣọ jàláàbù wọn tí wọ́n dàbò orí kó balẹ̀ dáadáa yudinina alayhinna min jalabibihinna ká jẹ́ aṣọ jàlbáàbù wọn tí wọ́n dàbò orí kán dàbò ara wọn látòrí kó wá balẹ̀ dáadáa so àṣì Ọlọ́run ni bọ́lọ̀ ṣe mú wá nìyẹn ṣẹ́ṣẹ̀ ráwọn ìyàwó ànábì gbogbo wọn pátá ló bojú wọn tẹ́rì sí pọ̀ lé lórí gbogbo àwọn sọ̀hábà náà ń bojú wọn ni wọ́n sì ń bo gbogbo ara wọn látijọ́ tí Ọlọ́run ti pa àṣẹ yẹn tẹ́nìkan bá lóhùn rí bì kan tí obìnrin kan ti sí jùlẹ̀ bóyá gbà tó Ọlọ́run tí ì pàṣẹ ni ṣé rí mo sọ pé Adéọlá mo káànú ẹ̀ gan kí ló dé kò tí ì tó ẹ̀ hàhá gbogbo ẹni tẹ́ ń jó lórí social media ẹ̀ tí ì tó ẹ̀ hàhá àwọn obìnrin tí mọ́ ni wọ́n ti gbé lọ́lọ́run ni wọ́n lọ ẹ̀hà kí ṣe irú yín Ọlọ́run ní gbàtọ́ náà bá ń bá wọn sọ pé wàláyé zèé náà kọ́ ni zinatawo náà ilẹ̀ amọ́dọ̀ hara mi ni ha ṣe pọ́pọ́sì ẹ̀ha ni pé ẹ má fọ̀ṣọ́ yín hàn àfitọ́ bá hàn ẹ má fi ọ̀ṣọ́ hàn àfitọ́ bá yẹn gbogbo àwọn aṣọ chain bẹ́ẹ̀ ṣe kún ojú tẹ́ẹ̀lùmú etí gbogbo àtàsọ́tẹ̀wọ̀ ẹ má fi hàn lọ́fà jàlbáàbù tó Ọlọ́run bá pàṣẹ rẹ̀ ṣùgbọ́n tẹ́ ń fi hàn látara jó tẹ́ ń jó lórí social media ó ti burú jù àwọn èèyàn máa wá nọ́mbà yẹn kiri ni wọ́n máa dìmú yín ni ẹ̀ṣọ́ bàá rí nọ́mbà yẹn sá máa ṣe ha bẹ́ẹ̀ lẹ́nu ni ó sì máa ṣe pé ìkan ẹ wo àyà kan Ọlọ́run ní wala yadribna bi arjulihinna liyu'lam ma yukhfina min zinatihinna ẹ̀yin obìnrin ẹ má fẹsẹ̀ gbára ọyàn tẹ́ bá ń kọjá lọ níta ẹ má fẹsẹ̀ yín lu ara wọn kí chain tí ẹ wọ̀ sẹ́sẹ̀ tá a ti ní kẹ́ ẹ bò téèyàn ò sì rí tẹ́ bá ti fẹsẹ̀ gbára wọn yóò máa dún Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ pé ẹ má fi ẹsẹ̀ gbára wọn kí chain yẹn dúndún chain yẹn lásán òyọ́jọ́ wọn mọ̀ kọ́ ọlọ́mọ gidi níbẹ̀ lábẹ́ aṣọ Ọlọ́run tó wá ní wọ́n máa fi ẹsẹ̀ gbára wọn ẹ wá dúró ọ̀ṣọ́ tọ́lọ ni wọ́n bò ìyẹn ni pé kò fẹ́ kí ọkùnrin ronú sìnà àbí ronú ìwà àbàjẹ́ kankan ègéèsì yìí ni wọ́n fi ní kẹ́ ẹ lo aṣọ ìjáàb ṣé tẹ́ ẹ bá wá ń jó lórí social media tẹ́sí gbogbo bẹ́ẹ̀ sí máa ń ṣe yẹn ìgbà wo ni wọn ò ní ro ń tọkọjá ntọ́lọ̀ǹgán rò ntọ́lọ̀ǹgán sọ pé ẹ má fi hàn ìgbà wo ni ò ní hàn ntọ́lọ̀ ni wọ́n máa ń rò ìgbà wo wọn ò ní rò ẹgbẹ́ yẹn yé o tí wọ́n pè ní jáàbù ni pé gbogbo ọ̀nà kọ́nà tí ọkùnrin bá fi lè gbà kó ní tí ọ̀dá lára obìnrin gbogbo ọ̀nà kọ́nà tóbìnrin bá lè gbà attract ọkùnrin lọ́lọ́run ní kẹ́ ẹ bo aṣọ yẹn ló wá ní kẹ́ ẹ fi bo gbogbo rẹ̀ tọ́ra aṣọ yẹn ló lo ọ̀nà tó dáa jù náà ṣé wàá rí gbà tí mo rí fídíò Adéọlá mo ní èyí gan ọ̀yẹ́ lẹ́lẹ́hà gan pẹ̀lú bí ṣe ń ṣe lórí social media bí àwọn tí wọ́n ń jó káàkiri ni wọ́n mọ túmọ̀ ẹ̀há tọ́lọ́run ọba wí ìgbà tí Ọlọ́run ni wọ́n lo aṣọ kankan fi bu ọ̀ṣọ́ tí wọ́n ń lo ọ̀nà míì láti fọ̀ṣọ́ yẹn hàn pé afáyín o kó dà mọ́ jójó bá a ṣe rí inú aṣọ rèé o tí wọ́n ń ṣe gbogbo rẹ̀ àwọn yìí ọmọ ìtọ́lọ́run wí àwọn tọ́lọ́run bá sọ̀rọ̀ aṣọ kọ́ yìí àwọn yìí ọ̀yẹ́ wọn lọ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ wáàsí fún wọn lọ bá wọn sọ̀rọ̀ ta ní ń pè lọ́lọ́run kí ní ń pè náà jáànámọ̀ bó sàárè ṣe rí kí lọ́ṣọ́ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ò fẹ́. ṣe rí ọ̀rọ̀ ẹ̀há ìfùgàn lọ́dọ̀ àwọn alálàáfà àti bọ́ọ̀lù ṣe gbé ẹ̀há wá high level ní oyè tó bá kan professor kò ẹ tó ní masters lọ́wọ́ yọ̀mọ̀ wò lọ́ọ̀kan ni àga tí wọ́n bá ní kí professor jókòó ń bẹ̀ ẹ tó ní masters lọ́wọ́ yọ̀mọ̀ wò lọ́ọ̀kan ní ìfùgàn tó ní phd lọ́wọ́ professor ẹ̀sùn ẹgbẹ́ àwọn méjèèjì ká tó ń bèèrè ẹ̀yìn tó pé primary yìí gò tí ìyẹnjú ní Islam ẹlẹ́hà ipò professor ló wà nínú ìbẹ̀rù Ọlọ́run nínú ìgbàfọ́ Ọlọ́run kódà ẹ máa gbọ́ ẹwo ìpele mẹ́ta tí mo fẹ́ sọ yìí number one àbí point mẹ́ta tí mo fẹ́ sọ yìí tẹ́ bá lọ wo ẹ̀há gan ọdún mẹ́tàlá tànà bí ti ṣe wá ṣe Ọlọ́run ò sọ ọ̀rọ̀ ẹ̀há
kí ló dé wọn ò tí tó lẹ́vù rẹ̀ ni àwọn mùsùlùmí táwọn bí rere lọ́wọ́ tí ń kó jọ wọn ètò lẹ́vù ẹ̀. pọ́ìntì aláwọ̀kọ́ nìyẹn. ọdún kèlò wa lọ́nà tó mú wa ìgbà tó rí pé mánì ti dé, ìgbà tó rí pé mánì wọ́n ti dé, wọ́n ti dáná bí mà wọ́n sì ti pọ̀ náà ní ọdún kẹẹ̀ẹ́dógún. kí ló dé tọ́lọ́ wọn sọ pé ọmọ ẹ̀ alátọ̀dún aláwọ̀kọ́ tó yà níbi tó rẹ̀ sí wọn sí wá sí ó kípọ̀ ẹ̀ tí tó lò. so tó bá ń sọ pé àwọn orú àwọn adéọlá yẹn àwọn mẹ́wàá láká wọn kò sí tọ́jú mọ́rọ̀ jáàbù kò yẹ kéèyàn bá wọn sọ̀rọ̀ jáàbù mẹ́wàá láká ò lè ọ̀dà sàlẹ̀ tẹ́pọ̀ ní jáàbù mọ́ sókè ó ní. mo kàn yàn níbi àǹkan míì tó ti sọ̀rọ̀ tó dáa ṣùgbọ́n èyí tó ṣe yìí kọ̀rẹ́ ti ara rẹ̀ lé lórí ẹ̀yin náà sì máa ń ṣe pé fún mẹ́mọ́ bù mọ́ kò lè ọ̀dà sàlẹ̀ tẹ́pọ̀ lẹ́ àwọn ẹ̀sẹ̀ nídìí kọ́wádìí kọ́ lọ jókòó táwọn àfáà àbí kọ́ lọ wá tíra gidi tí ó ká ọ̀rọ̀ tí ń dà àwọn àfáà gan láàmú nírú mẹ́wàá lákàwà mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó ń dà àwọn àfáà gan láàmú ẹ̀rí gbà bá débi pọ́ìntì ẹlẹ́kẹta tí mo fẹ́ ṣàlàyé bí ẹ̀hà ṣe rí. so number one ni wípé ẹ̀hà gan ìgbà tó lọ́n fẹ́ sọ kò tètè bá àwọn mùsùlùmí sọ torí pé lẹ́fù wọn ò tí ì sí kíni kò tí ì gbé. number two wọn ò tí ì sí láàyè torí ọ̀rọ̀ òfin ìmánì kan sì pọ̀ mọ́ irú èèyàn àti irú ààyè ọ̀rọ̀ òfin ọlọ́run òfin ṣẹ̀ríà irú èèyàn wo ni sówó lè gbọ́ yé só ti tó lo òfin ẹni tí ò kírun tẹ ẹni kọ́ wá máa ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ọkọ̀ so mọ́ ọlọ́run náà tí ó fi mọ̀ pọ̀ lọ́n bẹ ẹ kọ́ bá aṣọ kọ́kọ́ kírun náà èèyàn mú tí ẹni ọmọ èèyàn ọmọ pọ̀ tí ọ̀dà gan ẹ wá lẹ́hà ní ọ̀ràn rẹ̀ kàn ẹ wo jọ́jọ́ náà tó sọ̀rọ̀ ọtí gan ó ti pé má ni wọ́n lè gbé ànábì kò tètè sọ̀rọ̀ ọtí tó rọ́ mọ́ wọn lá ọkọ̀ bá wọn sọ̀rọ̀ fún ọjọ́ àlìkí àmọ́rí òun lòjíṣẹ́ ọlọ́run ẹ gbọ́dọ̀ gbàmígbọ́ tẹ́ bá gbàmígbọ́ ìyàtẹ́ jẹrè ọjọ́ kan bẹ tẹ́ kù tẹ́ lọ pàdé ọlọ́run ó ti wá wọ̀ wọ́n lára wọ́n ti mọ ọlọ́run wọ́n ti mà nábì wọ́n ti mọ̀ pé ọjọ́ àlìkí àmọ́ ń bọ̀ wọ́n ti mọ̀ pé òfin ń bẹ ìgbà yẹn lọ́lọ́run tó wá dé àwọn wọ̀nyí yìí tẹ́ ń wí yìí sẹ́ mọ̀ pé ọlọ́run ọba ó tóbi tó bá kàn wọ́n mọ tọ́lọ́run fẹ́ wọ́n mọ tọ́lọ́run ọ̀fẹ́ high level ní ẹ̀há irú ibi ọlá ní ìsìn àmọ́ bó ṣe bẹ́ẹ̀ lubẹ̀ ni kí èèyàn máa ka primary kọ́ lọ bọ́ sí kọ́ wá ló fẹ́ ṣe phd lápòjú ẹ̀ phd lásán kì í ṣe tó ṣe professor ó lọ fẹ́ ṣe master àbó ọtún ẹ̀ lọ fẹ́ ṣe degree gan ọ̀dẹ̀ tí parí primary bẹ́ẹ̀ náà ni bí ọlá ṣe hà mọ́ra láka ẹ̀rọ ẹgbẹ́ mi náà ẹgbẹ́ ṣe múra ọmọ tí ń pè lẹ́hà náà là ń ṣàlàyé yẹn pé ẹ̀hà ń bẹ́ o bóò ni mọ́ra láka ṣe fẹ́ mọ tí ń pè lẹ́hà àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà gan tí wọ́n mọ̀ kì í ṣe àwọn àfáà àjẹkùrẹ́ tí wọ́n ta kẹ̀yà ń bí o àwọn àfáà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n mọ̀ tí wọ́n ń pè lẹ́hà àwọn gan wọ́n takora wọn níbi ẹ̀há lẹ́fù wọn jura wọn lọ níjẹ́bẹ̀ níbi ẹ̀há ó kálukú ṣe rí ẹ̀há ẹ̀sẹ̀ á lè ìbòjú wọn ò takora wọn níbi asọ́hun ṣùgbọ́n wà tó dìbì ìbòjú wọ́n sọ̀rọ̀ tó tọ́ka sí pé ó kálukú wọ́n jura wọn lọ. mọ̀ ń bọ́ àbẹ̀ àlẹ́ òun lẹ́lẹ́kẹta aláwọ̀kọ́ òun náà ni pé ẹ̀há o ọlọ́run gan irú àwọn èèyàn tó fẹ́ bá sọ ọ sọ wọn ó ti rí pé gbogbo wọn ti wọnú Islam dáadáa wọ́n ti gbàfà náà bí wọ́n dẹ̀ ti ń tẹ̀ láṣẹ rẹ̀ ó ti rí para wọn ti rọ̀ dáadáa wọ́n ti mọ ọlọ́run wọ́n ti mọ àlìkìyámọ̀ ìbẹ̀rù ọlọ́run bẹ láyé wọn ìgbà yẹn ọdún kẹẹ̀ẹ́dógún tí wọ́n ti ń ṣe wáàsí fún wọn tí ẹ̀ bá ń lọ sùkúù gan yóò ti parí primary àti secondary school yóò ti wà university yóò ti fẹ́ parí university gan bóyá ọdún kan ní ó kù tí ó fi parí university ọlọ́run tó wá bá wọn sọ̀rọ̀ kí ni o ẹ̀há ń bá wọn tọ́ pé wọn ò yege ní primary gbèsè tàbí secondary ẹ̀wá ní bóun ṣe ṣẹ̀há ẹ̀wá lọ bó ó sì lójú ṣé tí wọ́n bá set exam ọmọ 300 level tí wọ́n set ẹ̀fọ́ ọmọ primary ìgbà wo dé òní lọ bóun ṣe exam mọ̀ bẹ́ẹ̀ náà ni Adéọlá kò ní mọ́nì tó fi lè ru ẹ̀há yẹn tẹ́lá ti bí ṣe ń jó tẹ́lá ti ń jó tẹ́ ń sakọ wọn ní mọ́nì ọlọ́run kò lè bá wọn sọ̀rọ̀ ẹ̀há àwọn tó rí bẹ́ẹ̀ lójú ayé ànábì kò bá wọn sọ̀rọ̀ ẹ̀há ìgbà tí wọ́n tó rè wọ́n tí wọ́n ti mọ ọlọ́run dáadáa tí wọ́n ń wá ní táwọn ó fi bẹ̀rù ẹ̀ ní táwọn ó fi rí yọnu ẹ̀ ní táwọn ó fi wà lìdíẹ́nà rẹ̀ lọ́lọ́run tó bá wọn sọ àwọn yìí ò tí ì mọ bí àlùkìyámọ̀ ṣe rí wọn ò tí ì mọ̀ pé àwọn nìkan làwọn dàdúró nù sáré wọn ò tí ì mọ bọ́lọ́run ó ṣe gbọ̀n wá lọ́jọ́ tá a dùn wájú rẹ̀ ẹ̀kọ́ mélòó ni wọ́n ti ní lóhun ta lọ́kọ́ wọn. ìtọ́lọ̀ kọ́kọ́ sọ tó jẹ́ pọ́ìntì aláwọ̀kọ́ náà ni
kọ̀ǹdíṣà àwọn èèyàn tá a fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀há ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ ẹ̀há ní Mákà wọ́n fi kún pírọ́blẹ̀mù wọn ni àwọn tó yẹ fún wọn gbọ́dọ̀ rí ẹ kán jókòó wájú ànábì gbọ́ wá sí wọn gbọ́dọ̀ pé àwọn ní mùsùlùmí tí àwọn lọ̀rọ̀ ẹ̀há kan so the place the situation of the state of the country ọlọ́run wo bó ni ìlú yẹn ṣe rí so ìlú tí wọ́n wà yẹn ìlú tí ò tiẹ̀ mọ kankan pa ẹ̀sìn ní àgbà tí wọ́n tó wá débi tí wọ́n ti wẹ́kọ̀ wọn pé ẹ máa bọ̀ àwa mẹ́sìn àwa gbẹ́sìn àgbà síwájú ẹ̀dá àgbà ọlọ́run gbọ́ àgbà ànábì gbọ́ wọ̀lẹ́dínà tàbá wọ̀ wú dárọ̀ wọ̀lẹ̀ ìmán lọ́lọ́run fi ròyìn àwọn ará Màdínà báwọn ará Màdínà ló wẹ́kọ̀mù ìmán ìlú yẹn ọdún kejì tánàbí débẹ̀ iná wọn Àìṣà sọ pé ẹ máa hẹ́hà tí wọ́n tọ́ka sí pé ọlọ́run tún wo ààyè àwọn èèyàn wo ni mẹ́wàá láka ń bá rìn tí ẹ fi ní kó sọ̀pọ̀tì ẹ̀hà àwọn èèyàn wo ni bí ọlá ń bá rìn tẹ́yìn bá wà báwọn tó bá fi ọjọ́ méjì péré ẹ̀hà tí wọ́n dẹ̀ challenge ilé wọn irú ilé wọn yẹn bíi Mẹ́kà ní kìí sí bíi Màdínà tí bí ọlá bá rìn máwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn kò ní wá sórí social media ní kò ní sọ̀rọ̀ ńbẹ̀ kò ní open page kan tó bá open page kò ní gbéra rẹ̀ jáde irú ibi tí ó belong sí iná ní irú tí ń ṣe lórí social media yẹn wọ́n ní àgùntàn tó bá bájá rìn yóò jẹ́ ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ irú wọn yẹn ó láàyè tó yẹ kí wọ́n wà the difference between àwọn àtàwọn tí wọ́n ń jó káàkiri láwọn orí stage káàkiri òun náà ni aṣọ tá àmọ́ bó ṣe dọ́dọ̀ wọn nígbà tí ẹ̀ bá certificate degree lọ́wọ́ ọmọ primary school ni ẹ ṣe mọ̀ pé ìgbó lọ́wọ́ á débi abẹ́ẹ̀ ní ṣe mọ̀ bẹ́ẹ̀ náà ni kí wọ́n máa hẹ́ à. ètò wa parí ẹ̀ òun náà ni yóò pé ìgbà tó Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa ẹ̀há ó ní dálíkà hadna and your rọ́fnà tí wọ́n fi mọ̀ pé àwọn obìnrin èyí olùgbàgbọ́ òdodo ni wọ́n nù fàlàyé òvẹ́ì kò wá sẹ́nì kankan tí ó fi àbúrúkú kankan kà wọ́n ẹ̀wọ̀n méjèèjì tọ́lọ́ sọ dálíkà hadna and your rọ́fnà tí wọ́n bá ti lo aṣọ jàlbáàbù yẹn ní tẹ́ fi mọ̀ wọ́n pé ẹni Ọlọ́run àwọn méjèèjì ní ìsìn wọn à lè lò ó toró níbi tí máa ní àwọn méjèèjì sí kíni tọ́mà ẹ̀kọ́ wọn nípa ẹ̀sìn ibi tọ́mà àtẹ́ntó ní nǹkan pìtì Adéọlá mẹ́wàá láká àti Adéọlá gangan fúnra rẹ̀ ọ̀nà wọn jìn kí ló dé tó jẹ́ pé wọ́n máa ń fi ẹ̀há mọ bí èèyàn ṣe ní máa ní kódà lọ́dọ̀ ọkùnrin gan tó há ìyàwó ẹ̀ èèyàn máa fi mọ bó ló ṣe ní máa ní ṣé ń sọ bó ṣe jẹ́ ṣé àwọn alálàáfà ọ̀nà mẹ́ta àwọn pín sí lórí ẹ̀há àwọn kan sọ pé ẹ̀há òun náà ni kóbìnrin kó bo gbogbo ọ̀ṣọ́ rẹ̀ kó bo gbogbo ara rẹ̀ pátá kó wá fojú nìkan àtọwọ́ ilẹ̀ wọn nígbà táwọn gbọ́ ayàyẹ̀ yé o àwọn yẹn ò wòye wọn ò wo kílà náà bí ṣe àtàwọn ìyàwó àtàwọn obìnrin ní ìṣèjú ayé ẹ̀ wọ́n ní táwọn gbọ́ ayàyẹ̀ sí iná nìyẹn àwọn kàmù ǹjẹ́ sì máa ń pèpè sí ni wọ́n ní kò sí ìbòjú gbẹ àwọn èèyàn ló lójú àwọn ló wálẹ̀ jù torí tí wọ́n sọ òun kì í sọ̀rọ̀ wọ́n ní kò sí ìbòjú àmọ́ kóbìnrin gbogbo ara rẹ̀ kí nǹkan kan máa hàn ẹnu bíbá yìí níbi ojú tí mo fọwọ́ kàn yìí àtọwọ́ torí pé Ọlọ́run ní wala yubdina zinatahunna ẹ gbọ́dọ̀ fọṣọ yín àwọ̀ illa li buhulatihinna ọkọ yín nìkan ló lè rọ̀ṣọ yín illa ma dhahara minha àfi tó bá hàn tó yẹ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè bò ó. tóbìnrin bá sì fáyìn ojú lè yóò ti rí ẹ bò ó bẹ̀tà wọn ní rárá kò sójú ń bẹ̀ ojú ìsọ̀sọ̀ kí á lọ̀sọ̀ sí gímú ni ìpapọ̀ ni gbogbo ara obìnrin lọ̀sọ̀ ojú ló burú jù so nípa bẹ́ẹ̀ ìní gẹ́gẹ́ bí ẹnìkan mi sọpọ́ọ̀tì àwọn tó ní kò síbòjú wọ́n ní kò síbòjú gẹ́gẹ́ ni o ìran kanu àwọn ló lójú lẹ́fù understanding wọn àti ìgbàgbọ́ wọn àtàkídà wọn sí
òun ló lójú lójú tèmi. Ẹ wá máa wọ ẹlẹ́ẹ̀kejì àwọn yẹn ní ìbojú ń bẹ àmọ́ kì í sọ̀rọ̀ yẹn àwọn ẹlẹ́ẹ̀kejì wọn ní gbogbo aṣọ yẹn dandan ni ìbojú ó ń bẹ kódà lómi ní súnà ní ìbojú àwọn míì ní mustahabu ní ìbojú pé ṣùgbọ́n ìbojú ń bẹ ìyún àwọn onímọ̀ ni wọ́n ti kà pé àwọn èèyàn ń bojú lójú ayé ànábì náà àwọn yẹn ò ṣe jàǹbá yẹn tí wọ́n kà àmọ́ ibi tí àwọn ti sọ̀rọ̀ ó ní pé kì í sọ̀rọ̀ yàn ìrìn ẹlẹ́ẹ̀kejì àwọn ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ọlọ́run wo gbogbo ara wọn ni ìgbà wọn bí ẹ̀ńtọ́ wà ń bẹ̀ léèrè tí èsì irú àwọn àfáàtọ̀ sọ̀rọ̀ yìí àfáàtọ̀ bá rí ọ sọ̀rọ̀ ẹ̀ńtọ́ ń bẹ̀ ń bẹ̀ gangan tó sì ọ̀gá wa Ibn Abbas pé ayàtọ̀ lọ́run sọ pé wọ́n gbogbo ara wọn yìí kí lọ́lọ́run mìín Ibn Abbas wa mú aṣọ ńlá kan wá dà gbogbo ara wọn ò wá rí ó wá ra yọ ẹ̀yìn ojú kan ó ní kí wọ́n lè bá máa fi rí náà àmọ́ lójú ayé ànábì ní kọ́ọ̀bù ni wọ́n máa ń lò ìbòjú ni wọ́n máa ń lò àwọn àrùn ẹlẹ́ẹ̀kẹta àwọn ní gbogbo ẹ̀ nìkan bò gbogbo ẹ̀ sì lọ́rọ̀ yẹn àwọn ẹlẹ́ẹ̀kẹta yìí àwọn onímọ̀ ni wọ́n ga jù làgbọ́yé wọ́n ga jù torí wọn ò fẹ́ ṣe nǹkan tí wọ́n ó fi sọ pé wọn ò ṣe dáadáa tó lọ́jọ́ àlìkìyámà kò sí kò rújú àwọn ni wọ́n lo ìmọ̀nì tó lágbára jù nígbà tó bá jẹ́ pé àwọn àáfàá gan tí wọ́n kí ó ti hàn mọ̀ àwọn gan àgbọ́yé wọn àti ìmọ̀nì wọn ọ̀nà mẹ́ta ló pín sí bó wà lẹ́yìn tí ò tiẹ̀ dé lẹ́bù yẹn rárá lẹ́wà ní jáàbù wọn àti ẹ̀ àwọn àáfàá gan bọ́n ṣe rí nù abẹ́rẹ́ rí bí wọ́n ṣe gbé sí ẹ̀rọ àmọ́ gbọ́ ọ wá pọ̀ náà àwọn àáfàá táwà mọ́ kódà lágbàáyé kódà ní eré àwa ẹ̀ tó ní ìbòjú èso ọ̀ràn yàn ẹ̀yin náà mọ̀ wọ́n ó ní ìbòjú èso ọ̀ràn yàn ó ní ṣùgbọ́n súnà ànábì ni àbó ní mustahabu ni àbí ó ń bẹ ṣùgbọ́n kì í sọ̀ràn yàn ṣùgbọ́n gbàtà lọ wo ìyàwó wọn bojú sẹ́mọ́ tí ń ṣe àwọn náà wọ́n wọ ọjọ́ tí wọ́n pàdé ọlọ́run ṣùgbọ́n fẹ́ sọ ẹnu mọ̀ tí wọ́n mọ̀ àmọ́ ẹ̀rù ọlọ́run bà wọ́n náà fi ní kí àwọn wọn lọ bojú tí tó kà sí pé ìdí ń sọ nípa ìjáàbù ó nìkan ṣe pọ̀ mọ́ tẹ́fì máa mọ ń kálukú bó ṣe bẹ̀rù ọlọ́run tó àwọn tí ìmánì wọn háì wọ́n ní ẹ̀mọ́ wulẹ̀ báwọn náà gbogbo ara rẹ̀ àti ojú ni àwọn tí ìmánì wọn náà tó háì tẹ̀lé wọn ní ìbòjú èso ọ̀ràn yàn ṣùgbọ́n wọ́n máa bó ìyàwó wọn lójú kò sí kankan tí wọ́n tẹ bá ní wọ́n sọ̀rọ̀ wọ́n ní súnà ni tàbí wọ́n sọ pé kì í sọ̀ràn yàn ẹ̀wà ara wọn tó yẹ pé wọ́n ní mọ̀ bẹ́ẹ̀ ìbòjú yẹn kọ̀fínẹ́ǹtì fún àbí wọn ò rí kẹta tán dáadáa lé lórí wọn ní gbogbo ara pátápátá lóbìnrin gbọ́dọ̀ bọ̀ àwọn ló lóòjò àyàfojú nìkan ṣé nípa bẹ́ẹ̀ tá a bá wá rí pé bí ìjáàbù ṣe rí rè ìjáàbù ní nǹkan ṣe pọ̀ mọ́ lẹ́fù bó kálukú ṣe fẹ́ sin náà tó kẹ́ ẹ wá máa yẹpẹrẹ ìjáàbù àbí kẹ́ ẹ máa bú àwọn tí ń bẹ nú ẹ̀ kò dáa rárá àǹdẹ́ká ẹlòmíì máa ń rò bóyá tí obìnrin bá ti bojú kò lè bí ìgbà pé kò bá ara ayé mu mọ́ ìyàwó mi kan ó bojú gbogbo ojú rẹ̀ gbogbo ara rẹ̀ ló bò àáfà òun kéwù ni ti ń sọ lárúbáwá tí sì ń kọ́ ọmọ ń kéwù gbogbo àwọn tí wọ́n rán lọ lé kí pé wọ́n lọ mọ́ ọkọ́ wọn ní kéwù wọ́n ń kọ́ wọn ní kéwù wọ́n ṣe wáàsí ó sì ní bísínẹ́sì ẹ̀ ti ń ṣe ìbòjú ọ̀dà dúró kọ̀jọ́ ó ṣe ayé tiẹ̀ ìyàwó mi kan ó ń tìtì ni ó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ni ìyàwó mẹ́rin lèmi ní ọba làwa ó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ni akọ́mọ lẹ́kọ̀ọ́ gbogbo òyìnbó qualification rẹ̀ ó gbé pẹ́ẹ́lí òun ọ̀gbọ́n lárúbáwá ìyàwó mi kan òun nọ́ọ̀sì lòun tí gbogbo àwọn méjì bá ti ẹ̀gbọ́n lárúbáwá àbí kẹta tẹta kátàkátà báyìí ni wọ́n gbọ́ àwọn kan lárúbáwá pure lárúbáwá dẹ̀ ẹ̀wà rí kan òun tiẹ̀ phd ní ṣe lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá ń bá lò fàrúkà sí gbogbo wọn phd ní ó ti ní masters lọ́wọ́ àwọn èèyàn surprise pé ẹlẹ́hà phd tí rẹ̀ lé à professor nù fámìlì mi ní kí a màmá professor wà ń bẹ obìnrin ni òun pẹ̀lú ìbòrí ẹ̀ náà ni
so kéèyàn ó borí àbí kéèyàn ó bojú kò disturb ẹ̀sìn yẹn kò disturb ilé ayé yẹn kò sọ pé kó limit ibi tí ó dé pẹ̀tẹ́lu ní àwòye pé bíbá pé so wọ́n máa tún máa tẹ́ ń pè ní ẹlẹ́yà ni a covered suite and non-covered one tẹ́lẹ̀ bá gbé sí tó wá kó sí ètò sínú tray ó ti bó gbogbo lẹ́lọ́run ara rẹ̀ ó wá ní ẹgbà sẹ́ẹ̀mù ẹ̀mọ̀ gbà èsì ó ti kún kí ló fi ṣe bẹ́ẹ̀ ti covered one a máa sáré sí ni bẹ́ẹ̀ náà lẹ́lẹ́ àti ẹni tí ọ̀hẹ́ à ẹnìkan cover ó bo ta ló lẹ́tọ̀ọ́ sí ìwọ obìnrin tó lẹ́tọ̀ọ́ sí gbogbo tí ń bẹ lára rẹ̀ tó ń sakọ gbogbo ọ̀sán tó kó sára ibọ́kọ tó ń lọ fowó fẹ́ ọ tó gbé ọ sí ilé títẹ̀ ń tọ́jú ẹ̀ ni ó wá tún wá ń tà for everybody so àwọn tí ò hẹ́hà wọ́n lẹ́ẹ̀gẹ́ bí non-covered suite àwọn tó hẹ́hà wọ́n lẹ́ẹ̀gẹ́ covered suite báyìí lẹ́tọ́ mọ̀ kan àwọn ìyàwó wa tẹ́ èyí tá a gbé sílé tán jẹ́lẹ̀ àyìn wọ́n fáyìn bèbè pé la ilaha illallah àwọn tẹ́ ẹ̀ ń bẹ níta yìí kílẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ̀ gbé gbogbo èèyàn ló tẹ́ná jùmọ̀ yìí ti gbogbo wọ́n ti wò látòkè délẹ̀ àwọn tí àwa nìkan là ń dá nǹkan wá wò tí a bá fẹ́ wọn wọlé wọ́n máa ń pupa sí ni láì lo kírèmù kankan ọkàn wọn máa ń balẹ̀ àwa nìkan là máa ń rí wọn tẹ́lẹ̀ bá fẹ́ rí wọn báyìí wọ́n bò ní bá ń lọ ilé bàbá wọn wọ́n bò pẹ̀lú respect àwọn ni wọ́n sì máa ń wúlò ní fámìlì jù gbogbo àwọn tí wọ́n ti já lọ ẹlòmíì ó ti ka àdánwò oríṣiríṣi ó ti ka àwọn ọkọ tó rí wọ́n gbóná ọkọ ó ti já ẹlòmíì lẹ́bí ẹ̀mẹ́rin márùn-ún ẹ̀rọ àwọn tá a gbé sílẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ni àwọn tó jẹ́ lẹ́kọ̀ọ́ ni kì í sáwọn tí ọ̀lẹ́kọ̀ọ́ tán lọ jó lórí social media yóò tí ẹ̀rẹ́ ìdá ìjó lórí social media wàláhì ẹ̀ má bàa ṣe máa rí i àmọ́ pé kí aláàbọ̀ ṣe là kí ló ṣe èyí ò ní ìdí rúkìá báyìí ẹnìkan sọ pé Adéọlá gan ọ sọ pé kí wọ́n ṣe rúkìá fóun yes kò sí tóbi ní bá ti ń ṣe wúruwúru báwọn oríṣiríṣi ojú ni wọ́n máa wò ẹjọ́ sì ṣàṣàṣẹ lómi aláfọ̀ṣẹ báyà lẹ́tọ́ mọ̀ kẹ́ni kan mo yọ àlùjànnú lára àwọn èèyàn rí kí tó má ráyè mo tún lè yọ náà dì í ṣe tí wọ́n tàlùjànnú bá wà lára èèyàn báyà wọ́n fi pamọ́ sára ẹ̀ àbọ̀rọ̀ lù nígbà báyìí káyàdá yé àwọn àyà rúkìá àdìrí kan àlùjànnú yóò jáde yóò sọ̀rọ̀ yóò dẹ̀ jáde àwọn àlùjànnú tẹ́lẹ̀ tí obìnrin bá bo gbogbo ara rẹ̀ ẹ máa le fún wa láti wọ ara rẹ̀ lóbìnrin tó náà bá tún ṣẹ̀sìn ní òkèsè tí ń ṣẹ̀sìn o especially black àwọn àlùjànnú hate black àwọn àlùjànnú kàdí o wọ́n hate black ṣẹlẹ̀ àwọn obìnrin tí wọ́n máa lo coloured yẹn oyè kankan náà jọ ni wọ́n àti ẹlòmíì but black tí àwọn obìnrin máa ń lò lójú ayé ànábì máa lè fáwọn àlùjànnú láti wọ inú ara wọn. ẹ mọ̀ ní àwùjọ àbáyá náà ṣe kì í ṣe bó ṣe lè pè é tí kò lo nǹkan kan tí kà ń yá lọ ó lè máa ṣe òṣì ṣó lè ṣe òṣì sí ẹlẹ́à ẹ̀rọ ọ̀bà ọ́ àwọn kápẹ́ ìtọ́ ẹ pé òun kan ti ba yé hàn gan jẹ́ colored ló lò ó tiẹ̀ tó wá ń jó lórí social media ẹ̀ pé èyí tọ́lọ́ ń fẹ́ bọ́ọ̀lù ti fẹ́ ọ̀rọ̀ kọ̀gbà fọlọ́hún kò sí tí wọn ò lè fi lọ àwọn tèmi mọ tí wọn máa ń sí ojú ní ìpalànsì lọlé ayé ọ̀rọ̀ wọn máa ń dàrú ó lè ní tí ọba múra kò ní lọ́mọ rí yọmọ rọmọ yọmọ sunkún mi ò ní tí mi mọ o tẹ bá ti rọbìnrin tó bá ṣe ojú bá ọ bẹ̀rẹ̀ fòrò ilé ayé 99% mọ̀mọ́ lófin ọ̀rọ̀ kan yìí mò ń bí tá a bá ti lófin sẹ̀rí àgàn wọn lè sọ pé dandan àfi láàgóbìnrin òbòjú àyàfi tí gọ́ọ̀mẹ̀ntì bá kàn wòye pé nítorí àwọn wàhálà kan kì í mọ́nì ní kì í ṣe iṣu ṣé dandan ni kó o di pòfẹ́sọ̀ tó a ti parí dìgírì rẹ ó ti bẹ́gbẹ́ mu ó bá kàn tán ráyè ṣe masters sí àbí èdè gbìyànjú ló lè di pòfẹ́sọ̀ so pòfẹ́sọ̀ làwọn ẹlẹ́yà pòfẹ́sọ̀ nù imán bẹ̀tẹ̀ bá rí pòfẹ́sọ̀ tó sọ wípé I went to school a professor wọ́n sọ pé I went to school ọgbà o ṣùgbọ́n tó yẹ pé tó lóun mìíràn ni pé I am going to school ọ wá lo I went to school ẹ ti rí pé orí rẹ̀ ti gíní ó ti dọ́ta
wọ́n fẹ́ sọ pé I am going to kiri o to school ó wá sọ pé I went into school kó tiẹ̀ wí bá nǹkan gbogbo nǹkan ló ṣe so àgbọ̀dọ̀ bá lẹ́nu professor bẹ̀tẹ̀ bá bá lọ́nà ọmọ primary school akàn tó ṣe lásán nàbí bẹ́ẹ̀ lẹ́sìn gbọ́dọ̀ tún Adéọlá ṣe primary lọ́wọ́ ọkọ̀ surprise gbé kí lọ́ lọ sí mẹ́ẹ̀ha ẹ̀rì yìí sì lè lọ yọ ẹlẹ́yà àwọn ẹlẹ́yà táwọn wípé wọ́n ń kàdáwò ìgan tí wọ́n bá fẹ́ yọ ẹ̀ha ẹkún wọn fi máa yọ wọ́n máa sọ fún ọ pé àdánwò kan ní máa bá wọn tẹ́ máa yọ ṣùgbọ́n àdánwò ohun ìsinmi rẹ̀ yóò tó dọ́bù ni torí bọ́ wà ní ilé ẹ̀há bọ́bà rádàwò bóyá ilé ọkọ ni àbí níbi ọrọ̀ ajé rẹ ni ọ̀rọ̀ rádàwò bó o sì ní ẹlẹ́ àdánwò tí ń bá ẹlẹ́ àná ń bá ètò burú jù bẹ́ẹ̀ lọ ń bá ẹ̀ tí èsì kọ́ńtírì wa ni wọ́n ní àwọn ẹlẹ́ àwọn èlé lọ sí ẹ̀yìn ẹ̀yìn lówó lọ. so nípa bẹ́ẹ̀ alhamdulilayi rabbil alamin àwa ò kì í kọ̀ndẹ́mù èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀há o torí high level làwọn mọ̀ sí nígbà tí gbọ́ yé láti sọ̀hún ọlọ́run wa pẹ̀lú gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillahi rabbil alamin.